sáàrọ̀ ọmọdé láàárọ̀ ọmọ ọdún kan tí ọmọ ọjọ́ kejì nǹkan. sáàrọ̀ ọmọ ọjọ́ sáàrẹ̀ jẹ́ ẹni tí ó fẹ́ ṣe wedding. bàbá fẹ́ yàwó bàbá bímọ kí lè yẹn lé òsì. ọmọ wọn tó ti bímọ. wọn wá gbélé ayé sáyà wọn wá ń ṣe dáadáa wọn wá ń sọ̀rọ̀ bí nǹkan bá wọn abẹ́pọ̀ bá wọn wọ́n sọ yíyá ń já wọn wọn lè bá ilé ohun náà wọn ò sì kọ́ ẹgbẹ́ nìkan wọ́n ìfòyà o bẹ̀rù àti sọ ẹgbẹ́ báyìí ló ṣe rí. bàbá yìí sì kọ́ lọ́pàá rìn. ẹbí àfáà mélòó ní sọ tí Alhaji Muyideen Bello ti sọ. èmi aláwọ̀mọ́ yìí lórí tèmi kò ní bàjẹ́ o. wọ́n ti dí aláwọ̀mọ́ yìí ní pé Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú mi yóò sì máa gòkè ní aláwọ̀mọ́ yìí ní ìjọba aláwọ̀mọ́ yìí ní ìjọba aláwọ̀mọ́ yìí ní ìjọba aláwọ̀mọ́ yìí ní ìjọba bólúwa ṣe ń bẹ pẹ̀lú yín lọ́lúwa ń bẹ pẹ̀lú àwa wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tolúwa ní aláwọ̀mọ́ yìí ní ìjọba. Ní bàbá tiwa aláwọ̀mọ́ yìí ní ìjọba ìdáyà túmọ̀ ṣe níyàwó aláwọ̀mọ́ yìí ní ìjọba bólúwa tí ń bẹ pẹ̀lú yín lọ́lúwa ń bẹ pẹ̀lú àwa bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tolúwa ní aláwọ̀mọ́ yìí ní ìjọba. Tẹ́ ò tètè rí wa aláwọ̀mọ́ yìí ni mo bá ròde ìkẹ́ àtọ́lá kò níṣẹ́ ńlá. Bẹ́ẹ̀ bá ń wá wa tẹ́ ò tètè rí wa aláwọ̀mọ́ yìí ni mo bá ròde ìkẹ́ àtọ́lá kò níṣẹ́ ńlá. ẹja mú ayọ̀ buwánú lé padà bàbá ń bẹ pẹ̀lú wa ń bẹ pẹ̀lú wa àbọ̀ lọ o wọ́n kàn papòdà ní o ẹ káàbọ̀ wọ́n á lè kún sálà ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ màmá wa yes ọlọ́run sọlá fún bàbá ọlá tọ́lọ́ ń ṣe fún pọ̀ èmi ò tí ì ní rọ láì kémi náà ní ẹ̀yin la tún wò báyìí nípa gbọ́dọ̀ wà mọ́ rí o bàbá ti fẹ́ rí bàbá ẹni káwá rí kí lọmọ ìyá téèyàn bá ti làágùn ó ń sunkún nù nígbà wo lò wọ́n nígbà wo là lè lọ bọ́lọ́run bá ti sọ ń wọ́yá ọ̀yá nù ọlọ́run sì ti ẹ̀yin ni a gbọ́dọ̀ wò báyìí o ẹ̀yà dúró ni o ẹ máa fáwọn èèyàn ní ọ̀rọ̀ tí ó tún ọnú gbogbo ọ̀rọ̀ bàbá ni ẹ máa bá a rántí ẹ̀mẹ̀pẹ́ yìí ni ẹ súnmọ́ jù nílẹ̀ ẹjọ́ ń wọnú àwọn ní ẹ̀mẹ̀yìn bàbá fẹ́ gbọ́rọ̀ inú kọ̀rọ̀ yàrá ẹ̀yin láwà bá ń gbé bàbá bó o lè bàbá ṣe ẹ̀yin lẹ lè describe wọn ebi ta làwọn akẹ́tì máa rí ẹ máa bá wọ sọ tán kò sí dẹ́yìn òrí ń bá bàbá nítọ́lọ́wọ̀n ọ̀bá fi hàn yín lókù tọ́jẹ́ kọ̀kọ̀ ẹ̀yin tá a sì fẹ́ rí ẹ má jẹ́ ká rí àní rí bàmíjẹ́ lọ́dọ̀ àdúgbò ọlọ́run lọ́wọ́ ọlọ́run tí kẹ́ ẹ máa rí àwọn èèyàn lẹ́kún láti inú ilé yìí ẹ má jẹ́ kí iṣẹ́ bàbá ò gbọ́dọ̀ parẹ́ o àwọn ọmọ gbogbo ń tá a bá lè ṣe aláwọ̀mọ́ wọn ní èmi ní president general tó iṣẹ́ ń bẹ
kò sì ní parẹ́. Àmín. Ní ọ̀sẹ̀ ẹ̀yẹ́ ń gbà wọn nurse party kankan bẹ́ẹ̀ làwa náà ṣe. Àmín ya Allah. Ṣé ní yunifásitì tí ẹ ní gbogbo àwa náà ní. Àmín ya Allah. Ọlọ́run ṣe. Àmín. Ànífilẹ̀ o. Bẹ́ẹ̀ ni. Ó ti bẹ̀rẹ̀ náà nù. Bẹ́ẹ̀ ni. Bàbá ti gbé tiẹ̀ ti gbélé alọ́ ti gbélé lọ àjò sí i. Ẹkún ò ní jẹ́ tiwa. Ṣé ò ní jẹ́ tiwa? Sì ti mọ́lọ́run lọ́kàn lọ́gbọ́n tó ga jù. Àbẹ́gbọ́ níbi ẹ bá ti rí tí ẹ bá ti mọ́lọ́run méjì mẹ́ta mẹ́rin tí ẹ ti mọ̀ ìjà àgọ̀ ló wà níbẹ̀. Kan ṣoṣo. Ìsẹ́ntó tó sìn, ìsẹ́ntó tó bọ Ọlọ́run ọba. Èmi ò lè má sọ̀rọ̀ nípa ẹmọ́ bọ̀rìṣà ìbọ̀rìṣà mú ìfẹ́ràn rẹ̀ mo hé tiẹ̀. Abẹ́gbọ́ ẹ máa gbé ṣe mi ò lè má sọ. So mo ti sọ ẹni táwọn ó sì gbé lọ́wọ́ mi nínú àlàyé pé Ọlọ́run bẹ pẹ̀lú wa. Ọlọ́run wà pẹ̀lú yín o. Kí n wá bá yín kí n wá kí èmi ò lọ́rọ̀ mi tí mo lè sọ ju kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín pé Ọlọ́run lọ́ba yóò sì máa wà pẹ̀lú yín ló dẹ̀ tó tì yín lọ́ba yín gbẹ́rù yìí á sì jọ gbé ni àní dára wa dáa ẹ ti gbọ́ kábíyèsí ọlọ́run ṣe o kò ṣe mo sì fẹ́ máa rí ẹ̀rín tẹ́ fi pàdé wọn náà ní ẹgbẹ́ àmọ́ ẹ̀rín ìdùnnú ni o bàbá yóò pàdánù o báyìí rẹ́rìn lọ ni o dá ìka mọ̀ sòrò rẹ̀ kí yá omi mọ̀ ò tí kà ní rẹ́rìn lọ kò sunkún wáyé ọ̀rẹ́rìn lọ ó ti ń bà wá ṣe ẹ̀yẹ ní sí ìwọ́n tó bá ń ṣẹ̀ ẹ̀yẹ ní ìdí ọ̀ṣẹ́ àwa náà ó sì mọ̀ dunnú ni ẹkún ò ní gbẹ̀yìn ayé wa ẹkún ò ní jẹ́ tiwa ìdùnnú ayọ̀ àtàlàáfíà náà nínú ilé yìí yóò ga jù báyìí lọ kì í ṣe pé Sheikh Muideen Bello kó inú ilé ọmọ sí láti lè kọ́ dìrì tá a máa ṣe gan-an a ṣe ìjẹ́ ká mọ gbogbo ìgbà tá à ń ṣe ni wọ́n wà náà wá ẹ má jẹ́ àmọ́ wọn tí wọ́n ṣàṣẹ́yìn gbà bàbá ti àwọn òbí ṣàṣẹ́yìn Ọlọ́run ó sì kú tí ilé yìí ọ̀dà o ọ̀nà Ọlọ́run máa jẹ́ ti ní ìlú Ọlọ́run máa jẹ́ ti ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó jẹ́ ẹ̀ṣẹ̀ ìrandíran tàbí ètí bàbá wa náà tó bá jẹ́ pé nítorí èèyàn ọ̀gbọ́n èèyàn kùdìẹ̀kùdìẹ̀ wà kọ́lọ̀ foríjì kọ́lọ̀ foríjì ẹ̀ṣẹ̀ wọn kọ́lọ̀ kẹwọn sáfẹ́ wọn kẹwọn àlùjànnà Fírdàùsì mo ti gbàdúrà fún aláàárọ̀ yìí mo ṣe ń kí fájìrì lọ́wọ́ láì mo tó gbà ọ̀rọ̀ wọn kàn wá pé ọkàn wá pé gbàdúrà fún Alhaji Sheikh Muideen Bello Àjàyí Bello mo bá tún ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ mi tọ́ da o àwa ni ká múra nígbà kó ń kálukú yẹ sí ọwọ́ ẹ̀wò ó múra kó o ṣe dáadáa èmi ń ṣe dáadáa ń tèmi ní ayé tèmi ní ìsìn bọ̀rìṣà ó ẹni máa ń bọ̀rìṣà kọ́ yá lọ dákẹ́rẹ́ nínú ilé bàbá rẹ̀ ntọ́lọ́ ń wí ní pé ntọ́lọ́ ń wí ojú téèyàn sọ lọ Ọlọ́run la bá ń lé ayé o ẹ̀sìn àbáláyé mi àti Ọlọ́run ní Ọlọ́run la bá láyé ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run lọ́kàn ni ẹ̀sìn àbáláyé. Kábíyèsí bí ọ̀rọ̀ tí bàbá sọ gan nígbà tí wọ́n bẹ láyé ilé arúgbó àwọn bàbá wọn àwọn ọmọ kan fẹ́ sọ di ilé òòṣà. Wọ́n sì sí dáadáa. Wọ́n wá gbó ilé òòṣà wọ́n gbó dànù ní àfikún mọ́sáàsì tẹ wá bá ní sí yẹn. Mo wá bẹ̀ mo sì wá
mo dúpẹ́ mo fi appointment kan ní Àbújá lẹ̀ ni mo fi lẹ̀ mo cancel ni mo bọ̀ wọ́n ti fún mi lápẹ̀mẹ́ mo ní mo gbọ́dọ̀ dé òkú lábìrin ní mọ́sálásí lábìrin lábọ̀ bẹ́ẹ̀ ni lábọ̀ ni lẹ́yìn ọ̀ràn yẹn nígbà mo sì ń lọ bàbá dìmọ̀ nígbà wọ́n tún fọwọ́ lé mi kò bá kí o ṣe bẹ́ẹ̀ ni fọ́tò yẹn bẹ̀rẹ̀ inú wọn dùn ní bẹ́ẹ̀ ni inú wọn dùn last time tí mo rí wọn bẹ̀rẹ̀ níjọ́ yìí bàbá dìmọ̀ mi gan ni owó ò ṣe mí wọn ò ṣe bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ààrẹ mùsùlùmí ilẹ̀ ló kún nìyẹn. Ìlóbù bẹ́ẹ̀ni ok aláàbò alasọ asis kọládé. yóò ní ológun gan Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni mo wá bẹ̀rẹ̀ ẹyin tí bàbá ṣe ń jọ náà wọ́n dì nígbà mo ń lọ wọ́n dì mọ́ nígbà wọ́n bá tó fọ́ lé mi nínú báyìí èèmọ̀ tó mí ni àwọn tọ́lọ̀ ń bá ti sọ ń gbé báyìí ni ó ṣe àwọn èèyàn ọlọ́mọ tẹ̀lé tọ́lọ̀ ń bá pa lásìkò wọ́n tún wá jókòó bí sẹ́gbẹ̀ẹ́ báyìí láyà fọ́tò bẹ́ẹ̀ni fọ́tò yẹn mo ti ń lò ní ó ní mo ti rí lórí ìdí ọ ti wà lórí bí yóò ṣe wà ní. bàbá náà ni wàá máa dá wákàtí ẹgbùn pé ibi dọ́là ó dé àwọn èèyàn bẹ̀rù pé wọ́n lè bá a lọ́lá wọ́n fò tọ́lẹ̀ wọn ọ̀ṣọ́ bàbá wa ní ibi dọ́là ó dé tí ó fi ní iye kárí ayé ọ̀tá ni ó ṣe sábàbí tí dọ́là ó fi débẹ̀ mọ̀nàfẹ́ ni ó ṣe sábàbí dọ́là ó fi débẹ̀. àbínú ẹ̀ ní ni ó ṣe sábàbí dọ́là ó fi débẹ̀. bàbá wa ló ń bọ̀ láti Mẹ́kà lọ pàdé wọn nígbà tí wọ́n ráàyè jáde nínú airport ó tó wákàtí kan tí gbogbo àwọn èèyàn wá di ojú ọ̀nà àwọn tí wọ́n ṣiṣẹ́ ní airport gan pa àwọn wọ́n gbà pa àwọn ògbárò àlejò bẹ́ẹ̀ rí bí wọ́n bá ti wá rìn tó mẹ́ẹ̀lì kan ẹ ti rí tí wọ́n ti gbé placard àwọn èèyàn ti di títí pé kábíyèsí olúwo wọ́n débẹ̀ àbí wọ́n débẹ̀ kò sẹ́ni tí ò mọ owó social media ọba Mẹ́kà ọgbà bàbá olúwo lálejò tọ́gbà wọn lálejò rẹpẹtẹ àti mọ̀ pé oríire níbẹ̀ lára wọn láti Ìbàdàn sí Ìwó a ti fi wákàtí mẹ́ta rìn láti Ìbàdàn sí Ìwó lásán wọn ò já lọ èmi mọ̀ káwọn orin àwọn ráìdà lè gun masini tó fo ẹsẹ̀ kan tí ó rí masini bá tí ó sì máa ń bí. ẹyọ tún mọ bàbá wa yìí èèyàn Ọlọ́run ni ó ilé èèyàn Ọlọ́run làwọn ẹ̀yìn o ilé òjíṣẹ́ Ọlọ́run làwọn ẹ̀yìn o bàbá sheik ní ìdí Àjàní Bello wọ́n sì parí mọ́sálásí yẹn kí á tó lọ orí pọ̀ ń parí mọ́sálásí yẹn wọ́n ní owó àwọn ni o wọ́n ní ìgbowó lọ́wọ́ ẹnìkan o ṣé wàá rí gbogbo pé ìta ń lò yìí Ọlọ́run ti fi hàn wọ́n tipẹ́ ní a fi mi jẹ president general jẹ mi jẹ mọ̀sẹ̀ ìjọba ń gbà yẹn. bẹ́ẹ̀ni mo ti ju bí ọdún méjì lọ. a ní ọdún méjì kẹ president general àti 2016 ọdún tí mo bọ̀ ọdún yẹn náà ni. bẹ́ẹ̀ni. ebi ara àwọn ọba tí ń lówó jàǹkàjàǹkà tí ń ta gbogbo lẹ́ẹ̀tẹ́lẹ̀ Èkó ló yẹ kí wọ́n gbé lọ àbáwọn ọba Èkó tí wọ́n talẹ̀ 2 billion kọ́lé ẹ̀kẹ́ tí wọ́n fowó bọ̀ wọ́n ti mọ̀ pé àlọ́ ọlá ò wà ọlá táwa fẹ́ lu ọlọ́ọ̀lọ́ ọlá tí ọkàn balẹ̀ tí ó pẹ́ abẹ́gbọ́ tí ó pẹ́ títí ayérayé ọlá tó bàbá wọn sì ti rí aláwọ̀ máa yóò ní parẹ́. Àmín Allah. Kẹsẹ̀ ó kọ bàbá yóò lè parẹ́. Àmín. Ó kọ ẹ̀ ní. Kábíyèsí níjọ́ mo ti ń sọ fáwọn èèyàn mo tún fẹ́ sọ fún ẹ̀yin ìyá wa lónìí ọdún 28 rèé tí bàbá ti ń wá sí wò ẹ̀ tí wọ́n ti wá sí fún wa ní wò wàláhì tàláhì ní ìlú ìṣe wọn ò gbà kọ́bọ̀ lọ́wọ́ wa. Ìyá kò sí ní jẹ́ ìyá wa. Tọmọtọmọ. Àmín. Tìrántìrán.
ọmọ ẹ̀ẹ́dìran mú ìdín àjànìjọ́ wọn ò ní tòsí wọn ò ní rí pọ́njú o gbogbo àwọn aláwọ̀mọ́ yìí náà gbogbo ẹni tó gbà ń pé òjíṣẹ́ dáadáa bàbá yìí ṣe dáadáa èmi ò lè sunkún ó dùn yàn mọ́ a gbọ́dọ̀ sọ fọ́lọ́ mbẹ́ rọ́lọ́ ń ló ní ó tún fẹ́ lọ lòńbò mi ó tún ti mú lọ ó fẹ́ lọ lòńbò mi tí wọn ò tí ì mọ́ lọ́wọ́ mbẹ́ kó tó lọ sòótọ́ mi mbẹ́ kò ní wá ní àwọ̀ táwa mọ̀ ó lè wá lọ ó lè lọ jẹ́ pé bóyá kèfèrí kan àwọn fìràwọ̀ nìkan tí wọn ọ̀dà ní ọ̀wà ní ọ̀yá ìwọ́n tó ń bọ̀ ìsàtẹ́lẹ̀ ọ̀yá mọ́ sòótọ́ ẹ̀mí àwọn ọlọ́wọ̀n ọ̀dẹ́ mi tuntun yóò dá fún wa ẹ̀yin ìyá wa ẹ̀dùnnú ẹ má sọ fún o ẹ̀yin kọ́ lẹ ní o ẹni tó ní nǹkan ló mú nǹkan ẹ̀ lọ́wọ́ wọ́n bá jẹ́ yín lọ́kọ́ mú lọ́kọ́ kí làwọn ó sì òbí ìyá wa kan lọ èyí wà á fi yọ wọn o tó ń gbó kọlọ́ǹga ní pé ìtọ́lọ́mbà ti ṣe mọ́bílẹ̀ rẹ̀ o ẹkún kọ́ o alhamdulillah ẹ jẹ́ kó pẹ́ yín ọ̀pọ̀ èyí tó bá dúpẹ́ jù láyín sàkárí tún làzídẹ̀nàkùn ẹni tó bá dúpẹ́ jù òun ló èrè ọwà lọ́wọ́ so competition alhamdulillah ọpẹ́ òun ni kí ọ wà lọ́wọ́ yí báyìí o competition rẹ̀ òun ni kó wà lọ́wọ́ ẹni tó bá ṣe alhamdulillah jù pé o ṣe ohun ọlọ́run o ṣe o yóò dáa fún ọ mi dúpẹ́ o pé mo wá bí lẹ́nu pé mo tiẹ̀ lè dé bí lẹ́nu wọ́n bá yẹ pé mo ti lọ ń bọ́ ṣé mi lè dé bí àwọn mi fẹ́ dé bí ohun ò lè dé ẹlòmíì fẹ́ dé bí láàrin ọlọ́run sì ti mú lọ abẹ́rù pé abẹ́rù gbogbo ẹni tó fẹ́ wá ní ìyìn ló lè dé èmi dé bí ọmọ dúpẹ́ o wá sì wọ ọlọ́run wọ́n bá jẹ́ ń délé láyọ̀ orí ahọ́n ló wà àṣẹ ọlọ́run ní máa ṣe ẹ sáà fọlọ́run lẹ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo takùtọ̀ lọ́hùn ẹni tí ọba takùtọ̀ lọ́hùn ó lẹ̀rú mọ́ ẹ̀rọ bèbí.